bàbá o. Bàbá mi ń ṣe ni. Bàbá o. Ẹ lọ sà. Wo lè ṣe? A máa rí yín. Ṣó mi ò tutù jù báyìí? Àbí ọkùnrin rẹ̀ wà ní ìlú. Ẹ lọ wọ́n mi. Sábà fẹ́ lọ ẹja gbọ́ Wọ́n ló wá gùn àsìkò tí mo bá ìlú tó bá ń lẹ́nu ìsìn inú mi dùn púpọ̀. Tó dáa tẹ́ ti ṣe kò ní tójú nígbàjẹ́. Gbogbo ènìyàn kọ́ ló mú rí. Bẹ́ẹ̀ ló lè ṣe máa wà títí láíláí. Àwọn nǹkan tó yọ ní wàásù nílé níbẹ̀ ni ó lágbára púpọ̀. Torí látàyè báyé táyé ti bẹ̀rẹ̀ lólówó ti pọ̀ tó lóṣù. Bó lè ṣe máa wí títí láíláí nìyẹn. Olódùmarè kò máa yọ àwọn àyànfẹ́ yọ wọn. Máa ṣàánú fáwọn tí máa ṣàánú. Ṣàánú fún kábíyèsí Ọlọ́run. Mo dúpẹ́ gan-an. Ṣé mo bá ẹni dáadáa? Mo dúpẹ́ gan-an. Àpàdé rí lójúkojú. Àwa náà máa ń wò yín. Àwa wò yín gan-an. Mo gbà àgbáyé máa dalẹ̀. Ẹ̀yin lẹ́yìn lọ́ba zuwa bàbá rí. Wọ́n bá wa lálejò gbúgẹ́. Tí wọ́n bá bàbá yẹn lálejò wà ní nǹkan oríire ni. Àwọn tí ayé máa ń fẹ́ wò. Bàbá fíìmù ṣì ń jẹ́ fíìmù náà títí di sẹ́yìn. Ẹ̀mọ́ tí wọ́n sọ pé nígbà tí fíìmù tó ṣì ń jẹ́ fíìmù láyé ibi inú fíìmù tí inú àwọn bàbá bá ti tọ́ bá ti kópa jókòó báyìí ní lọlé olùgbò ọ̀sán parí pátá làwọn máa ń wọ̀ jókòó wò yí gbogbo ẹ̀yẹn àwọn kéékèèké ni wá inú wa dẹ̀dùn láti rí ń sá ẹ̀ka kí àwọn ará ilé. Àyẹ̀wò àdàgbà tó náà ẹni nǹkan tá a bá tọ́lọ́ ń gbé yín lọ́wọ́ tó gbélé yín lọ́wọ́ láti máa fi ìbà fún nǹkan yẹn torí agbára ìlú ló wà. Olódùmarè ló sì ń ṣe bẹ́ẹ̀ torí gbogbo wòlíì ayé pátápátá ẹni ọ̀wọ̀ ni gbogbo wòlíì ayé ẹni ọ̀wọ̀ ni Ọlọ́run á tún jẹ́ pé ó ka ẹ̀yìn tún yẹ láàrin ẹ̀tún fà mí. Bẹ́ẹ̀ ni ẹ̀tún fà mí. Kò ní tójú nígbàjẹ́ kò lọ́sẹ̀ lọ. Agbára wa kọ́ ṣe mọ̀ pé ayé tá ń gbé ayé wa kọ́ láyé káláyé wa ni àní máa kú ayé wa kọ́ àwọn kọ́lá láyé ayé wa kọ́ so Ọlọ́run tí Ọlọ́run ní ayé tí Ọlọ́run ní ẹ̀kọ́ wá sí bí ẹ̀ṣẹ̀ lágbára tó kò sí alágbára tó náà tó lè lo ayé tán kò sí wọ́n á lò wọ́n fi bẹ́ẹ̀. Sáwọn alágbára ńlá ló ti wọ́n mú ilẹ̀. Nítorí máa ń wò ní ẹgbẹ́ nígbà ojú pàwọ́ kọ́lá ìlú ayé yìí ó láti wá wà ní ayé ọmọọyà láti mọ sọ pé òkè ilé ìtẹ̀mí kò sí ní tó jẹ́ tiwa láyé ìta ń lò temporal ní permanent gbogbo ìta ń lò pátápátá bá a wáṣọ dé stage kan á gúnlẹ̀ àbí ká dùnú àbí ká fàyà tàbá lo aṣọ dé stage kan tàbá lo bàtà dé stage kan tábà fún yẹn ìgbẹ́ ọbẹ̀ kátà bẹ́ẹ̀ sí nìkan ṣé ìgbẹ́ lè kárí bàtà tẹ̀sí lò láyé aṣọ ńkọ́ níbo ló wà èmi èèyàn ti fún yàn èmi ti jẹrà so gbogbo táwọn máa ń wò ní pé ayé tó jẹ́ pé kì í kílẹ̀ ṣe tiwa ẹ wo let's go of this ẹ fẹ́ lè lélẹ̀ mo máa lọ báyìí wọ́n ṣe báyìí so mọ̀mọ́ inú mi ní láti rí yẹn o inú láti rí yẹn o ẹ kí àwọn èrò rí àwọn ẹ kí àwọn èrò rí àwọn èrò rí. Dákun gbogbo ẹ̀yin olóríire tẹ̀ wà lẹ́yìn bàbá wa náà ni Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà yóò mọ̀ dán fún yín kí yín nílà oòrùn níwọ̀ oòrùn lárúbá ní gúúsù yóò mọ̀ dára fún yín. Àmín thank you baba thank you so ẹ ṣé gan yẹn wa ẹ rà ànúgbà o ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ ẹ̀yin tá a bá bá bọ̀ á jẹ gbọ́ God bless you.